ìwé Jẹ́nẹ́sísì orí kẹjọ ẹsẹ̀ kìíní. Ọlọ́run sì rántí Nóà àtòun alààyè gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ọlọ́run sì mú afẹ́fẹ́ kọjá lórí ilẹ̀, omi náà sì fà. ẹsẹ̀ kejì. A sì di gbogbo ìsun ibú àti àwọn fèrèsé ọ̀run, ó sì mú òjò dá láti ọ̀run wá. ẹsẹ̀ kẹta. Omi sì ń padà kúrò lórí ilẹ̀ lójoojúmọ́ lẹ́yìn 150 ọjọ́, omi sì fà. ẹsẹ̀ kẹrin. Ọkọ̀ sì kanlẹ̀ ní oṣù keje ní ọjọ́ 17 oṣù lórí òkè Aráràfì. ẹsẹ̀ karùn-ún. Omi sì ti fà títí ó fi di oṣù kẹwàá. ní oṣù kẹwàá ní ọjọ́ kìíní oṣù ní orí àwọn òkè ńláńlá hàn. ẹsẹ̀ kẹfà. Ó sì ṣe ní òpin 40 ọjọ́ ni Nóà ṣí fèrèsé ọkọ̀ tí ó kàn. ẹsẹ̀ keje. Ó sì rán ìwò kan jáde tí ó fò jáde lọ káàkiri títí omi fi gbẹ kúrò lórí ilẹ̀. ẹsẹ̀ kẹjọ. Ó sì rán oriri kan jáde láti ọ̀dọ̀ rẹ̀ lọ kí ó wo bí omi bá ti fà kúrò lórí ilẹ̀. ẹsẹ̀ kẹsàn-án. Ṣùgbọ́n oriri kò rí ibi ìsinmi fún àtẹ́lẹsẹ̀ rẹ̀, ó sì padà tọ́ lọ nínú ọkọ̀ nítorí omi wà lórí ilẹ̀ gbogbo. nígbà náà ni ó sì nawọ́ rẹ̀, ó mú un, ó sì fà á sí ọ̀dọ̀ rẹ̀ nínú ọkọ̀. ẹsẹ̀ kẹwàá. Ó sì dúró ní ọjọ́ 7 mìíràn sí i, ó sì tún rán oriri náà jáde láti inú ọkọ̀ lọ. ẹsẹ̀ kọkànlá. Oriri náà sì padà wọlé tọ̀ wá ní àṣálẹ́, sì kíyèsí ọjà ewé ólífì sí ẹnu rẹ̀. bẹ́ẹ̀ nínú á sì mọ̀ wípé omi ń gbẹ kúrò lórí ilẹ̀. ẹsẹ̀ kejìlá. Ó sì tún dúró ní ọjọ́ 7 mìíràn, ó sì tún rán oriri náà jáde tí kò sì tún padà tọ̀ wá mọ́. ẹsẹ̀ kẹtàlá. Ó sì ṣe ní ọdún 61 ní oṣù kínní ní ọjọ́ kínní oṣù náà, òun ni omi gbẹ kúrò lórí ilẹ̀. Nóà sì ṣí ìdérí ọkọ̀, ó sì wò ó, sì kíyèsí orí ilẹ̀ gbẹ. ẹsẹ̀ kẹrìnlá. Ní oṣù kejì ní ọjọ́ 17 oṣù, òun ni ilẹ̀ gbẹ. ẹsẹ̀ karùndínlógún. Ọlọ́run sì sọ fún Nóà pé ẹsẹ̀ kẹrìndínlógún. Jáde kúrò nínú ọkọ̀, ìwọ àti aya rẹ àti àwọn ọmọ rẹ àti àwọn aya ọmọ rẹ pẹ̀lú. ẹsẹ̀ kẹtàdínlógún. Mú ohun alààyè gbogbo tí ó wà pẹ̀lú rẹ jáde pẹ̀lú rẹ nínú ẹ̀dá gbogbo, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn àti ti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀, kí ó lè máa gbáyìn lórí ilẹ̀, kí wọ́n bí sí i, kí wọ́n sì máa rẹ̀ sí lórí ilẹ̀. ẹsẹ̀ kejìdínlógún. Nóà sì jáde àti àwọn ọmọ rẹ̀ àti aya rẹ̀ àti àwọn aya ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀. ẹsẹ̀ kọkàndínlógún. Gbogbo ẹranko gbogbo, ohun tí ń rákò àti ẹyẹ gbogbo àti ohunkóhun tí ń rákò lórí ilẹ̀ gẹ́gẹ́ bí irú tiwọn, wọ́n jáde nínú ọkọ̀. ẹsẹ̀ 20. Nóà sì tẹ́ pẹpẹ fún Olúwa, ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo àti nínú ẹyẹ mímọ́ gbogbo, ó sì rú ẹbọ rẹ̀ sísun lórí pẹpẹ náà. ẹsẹ̀ kọkànlélógún. Olúwa sì gbọ́ òórùn dídùn, Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé èmi kì yóò sì tún fi ilẹ̀ ré nítorí ènìyàn mọ́, nítorí ìró ọkàn ènìyàn gbé ní láti ìgbà èwe rẹ̀ wá. bẹ́ẹ̀ ni èmi kì yóò tún kọlu àwọn ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe. ẹsẹ̀ kejìlélógún. tó gbẹ̀yìn orí kẹjọ ìwé Jẹ́nẹ́sísì nínú Bíbélì mímọ́. Níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ìgbà ooru, ìgbà ẹ̀rùn àti ìgbà òjò, àti ọ̀sán àti òru kì yóò dẹ́kun. Báyìí ńlá parí ẹsẹ̀ tó gbẹ̀yìn orí kẹjọ ìwé Jẹ́nẹ́sísì nínú Bíbélì mímọ́. Pẹ̀lú ògo Ọlọ́run, orí kẹsàn-án ìwé Jẹ́nẹ́sísì òun náà láti tẹ̀ síwájú. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, Bíbélì mímọ́, Bíbélì mímọ́ pẹ̀lú Àkàndá ọ̀rọ̀. Àwíkonko bákan náà, bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Àlàáfíà ni fún gbogbo ènìyàn, àlàáfíà Ọlọ́run kò ní dágbére fún wa lórúkọ Jésù.